ni wípé ẹ̀yin tẹ́ rò bóyá wọ́n ń bínú àwọn tó ṣe ìyàwó kò sẹ́ni tó ń bínú anybody but kò sẹ́ni tó ní monopoly wèrè tó máa lóun máa bá yé ẹnìkan jẹ́ láti fi tútọ́ ọmọ òun ṣe kò sí o mo gbàdúrà fún ọmọ Priscilla yẹn kò ṣẹ mí but ìyá ẹ̀ òun lẹ ti rí yẹn fídíò yẹn tẹ́ bá wo full video yẹn ẹ máa rí pé ọmọ yẹn rẹ́rìn ni tí Ìyábọ̀ bá jẹ́ ọ̀rọ̀ girl ṣó máa rẹ́rìn lọ́jọ́ tó fẹ́ lọ ra pósí fún Mohbad like they conquer the boy bó ṣe ṣe fún bọ̀bọ̀ yẹn ní ọjọ́ yẹn bó ṣe rẹ́rìn níbi tó ti ra pósí ọmọ yẹn ẹgbẹ́ lòun àti àkọ́bí ẹ̀ ọmọ tí wọ́n lè bí nínú ó fẹ́ lọ síbẹ̀ ó fẹ́ lọ ra pósí ó dẹ̀ rẹ́rìn ẹ̀rín ṣé ìwọ lè gba owó ẹ̀ ìwọ tó ń wò yẹn gbogbo yín tẹ lọ ń ṣépè fún yàlájà yín èpè tó máa jà yín èyí tẹ máa yọ sọnù lẹ́ẹ̀wọ̀ kan ẹ máa kọ̀tínú láti máa ṣépè ṣó ti ẹ̀yin gbogbo nǹkan ṣe fún Mohbad wọ́n máa ṣe fún yín a dẹ̀ sọ̀rọ̀ ń sìn sọ̀dà wọn ò ní ṣe nǹkan tó ń ṣe fún Mohbad wọn ò ní ṣe fún ọkọ ọmọ ẹ̀yẹn ṣó ti yé bìkọ́ kò kàn án bí nǹkan bá ṣe ọkọ ọmọ ẹ̀ lónìí ọkọ ọmọ ẹ̀ máa dolówó ni Ìyábọ̀ dájú gan Ìyábọ̀ is a very mean girl and very wicked kò sẹ́ni tó jealous Priscilla àìpó ṣe ìyàwó ṣùgbọ́n wàá ṣe nǹkan lónìí nítorí ọ̀la ni ṣó ti yé nígbà tá a sọ lánàá pé níjẹta pé ó rẹ́rìn ni o àná it was yesterday pé she was laughing nígbà tó lọ sí casket office yẹn how can somebody ní gbogbo ayé kẹdẹrẹ gbogbo ìlú sì ń kan o everybody crying like a baby that time yẹn mo sunkún more than 3 months lójoojúmọ́ mi ò mọ bọ́ ìyẹn rí bọ́bọ́ ṣe máa chíìtì bọ́bọ́ yẹn tó wá pa ẹnìkan tó ti bí ọmọ nínú tó bí ọkùnrin tó bí obìnrin wàá wá lọ sí casket office yẹn bí wọ́n ti ń tapó sí wàá wá máa rẹ́rìn níbẹ̀ ṣé wọ́n wọ àwọn tó kú gan tí ó jẹ́ pé wọ́n dẹ̀gbà ṣé wọ́n máa ń wọ bẹ̀ kán máa rẹ́rìn ni Ìyábọ̀ Òjó ń rẹ́rìn pẹ̀lú àwọn colleagues ẹ̀yẹn tó jẹjẹ lọ́wọ́ rẹ́rìn onìkan ló rẹ́rìn bẹ́ẹ̀ ẹ lọ wò ó ṣẹ́yìn lè gbarú ẹ̀ tí wọ́n bá tí àbá sọ̀rọ̀ ń sìn táwọn èèyàn náà bá sọ pé àwọn náà máa ṣerú kan bóun ò tiẹ̀ jẹ́ fúl kó tí ò bá play fúrò nínú sí yẹn kó náà máa ṣerú kan bẹ́ẹ̀ náà fún ọkọ ọmọ ẹ̀ these Nigerian people can do it you don't know àwa tá a bá sọ̀rọ̀ ń sìn náà máa jẹ àwa kàn sọ fún ni pé wàá ṣe nǹkan torí ọjọ́ ọ̀la torí pé kò mọ̀ pé lẹ́yìn ìgbà yẹn wọ́n máa fọ́mọ lọ́kọ wọ́n fọ́mọ ẹ̀ lọ́kọ náà ọ̀rọ̀ tá a sọ tòótọ́ ọ̀rọ̀ la sọ. If you telling me that I'm jealous of Ìyábọ̀, you are crazy. Ipe mo ọmọ mi fẹ́ lọ fẹ́ ọmọ Zimbabwe àbíyámi. The guy is okay. Okay? But so lè gbà nísìnyí òkè ọkọ ẹ̀ ọmọ yẹn kó wá lóyún kó bímọ. Role tó ń wá play káwọn kò wá dìde kan play náà. Yóò dẹ̀ lè jẹ́ nǹkan tó fẹ́ ṣe fún nìyẹn. We are saying it now so that they won't do that for him. I mean for her. They won't maltreat them. They won't get rid of that boy. Do you think they cannot do the same thing with that boy? Do you think they cannot do that? Teba Sheba, Teba tag me any fuck you has too. Fuck you, yala ya anybody. Mohbad kú. Ó ṣàlàyé fún ẹ kó tó kú. Orí Mohbad ó ṣàlàyé big delemti fún yín. Ìwọ àtọkọ ẹ. Save ẹ. Ìgbà tó kú tán ìwọ ló lọ bẹ̀ ó dẹ̀ bírú ẹ lọ́mọ. Ṣé ìwọ lè gbaru ẹ, Ìyábọ̀ lè gbaru ẹ. Ó wá ń ṣe ìyàwó. Tó bá tiẹ̀ wá rántí pé òkú Mohbad ṣì wà ń bẹ̀ ni ó dẹ̀ participate dáadáa nínú ẹ̀ ó yẹ kó take ẹ̀ á tún sọ gan á tún sọ bíi pé kò ń ṣe pé kò máa fẹ́ kó pa kéèsì yẹn rẹ lójú Ìyábọ̀ kó pa kéèsì Mohbad rẹ ni wọn ò gbúdọ̀ rí justice fún owó Mohbad ò dẹ̀ gbúdọ̀ jáde kí ló ní kí ni interest Mohbad àbí kí ni interest Ìyábọ̀ lórí ẹ̀ ṣé èyí lè gbarú ẹ̀ nítorí wàá lè gbà tó dẹ̀ fẹ́ kán ṣe fún ẹ má ṣe fún ẹlòmíì ìtò òfẹ́ má ṣe fọmọ ẹlòmíì ìtò ṣe yẹn ó lè jẹ́ pé wọ́n fẹ́ play game pẹ̀lú ọ̀bọ yẹn náà they can do that for that boy bá dẹ̀ ṣe sọ̀rọ̀ ń sìn so that guy yẹn gan kò ní máa wò pé wọ́n ń wọ̀ wọ́n hate òun wọ́n á lè mọ nǹkan tí ìyá ìyàwó òun ti ṣe ni á lè mọ nǹkan tí ìyá ìyàwó òun ti ṣe ní society ó ti yé á lè mọ nǹkan tí gravity ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ ó ṣẹ̀ Ìyábọ̀ ṣe tó bá táyé ọmọ ẹlòmíì bá bàjẹ́ bí ò tẹ́ ṣe wọ́n ló tiẹ̀ ṣe tó bá jẹ́ pé wọ́n fúnra rẹ̀ gan orí ọmọ yẹn kó tó kú orí Mohbad kó tó kú Mohbad ṣàlàyé fún ọkọ ẹ ṣàlàyé bọ́lá wọn wá sí Nàìjíríà pé wọ́n wà áfítà wọn ẹ lágbára náà wọ́n ṣe nǹkan kan fún wọ́n ṣe nǹkan kan ó gbọ́ngbà nígbà tó dé tó ṣe tán ó wá ń sọ ó lálágbájá ni ó sọ lágbájá ó sọ tàmẹ̀dù you attack everybody òun yìí ó attack Naira Marley ìgbé Naira Marley ni ó àtàkọ̀ ọbẹ̀ Elégùṣì òun ló kọ́kọ́ dárúkọ ọbẹ̀ Elégùṣì lórí mídíà Ìyábọ̀ Òjó tó dẹ̀ mọ̀ pé ọmọ yẹn
kò ṣẹ̀yìn òun bó ṣe kú ṣé tó bá jẹ́ pé ó dùn ní tòótọ́ níjọ́ tó fẹ́ lọ ra kásẹ̀tì ẹ̀ ní lójú ẹ̀ pé ó dùn tòótọ́ ó rẹ́rìn ni ẹ̀rí irun tó ṣe ni ẹ̀rí tí ìyàwó lọ ṣe ni irun tó gbé sára yẹn bí 40 inches ni ọjọ́ ìrúṣẹ̀ lọ fíìsì ẹ̀ ní dáadáa yẹn ó wá ń ṣe 360 degree níwájú kámẹ́rà pẹ̀lú àwọn sínétọ̀ tó wá láti Àbújá kó bá lè tún rí nǹkan dúró déédéé ó máa bá tẹ nìkan já lóun fẹ́ fi tú tiẹ̀ ṣe wọ́n máa ṣe pé ọmọ kan pressure ju ẹnìkan lọ tí ọmọ Yorùbá ọmọ òjò ọmọ lọ ẹni tó bí wèrè gan wèrè òun ló bí kò ní fẹ́ kó kú ó máa wò pé ọjọ́ kan lè ràn ó lè sàn lára ẹ̀ gbogbo yẹn wá lọ ń ṣe bí olórí burúkú ẹ wá lọ ń ṣe pé mo rí story bọ̀bọ̀ yẹn sìn pé ó ní disappointment pẹ̀lú ẹnìkan that's actually nígbà tó dẹ̀ wà down for long time wọ́n bá bá wá ìyàwó Priscilla is a good girl ẹni tó bá ti bí ọmọ kò kí ń ro burúkú mọ́mọ́ lọ́mọ mo gbàdúrà fún Priscilla mi ìdẹ̀ gbàdúrà kó rí wẹ́ but Ìyábọ̀ nìyẹn táwọn èèyàn bá rí ìfẹ́ sọ tòótọ́ tí ìbàjẹ́ pé wọ́n wò pé àwọn tó wà nínú tó pa ọmọ yẹn tó pa Mohbad pé alágbára kan ni wọ́n bí pé wọ́n lè pọ̀ ọmọ lọ́mọ káwọn tí wọ́n wà láàyè it's a taboo when you say no to bullshit in society ó máa save jù báyìí lọ tó bá ṣe pé máa ṣe pé ráwọn terrorist kan àwọn tó pa Mohbad ti ta ni wọ́n kí ni wọ́n anybody tó bá lọ́wọ́ nínú ikú Mohbad terrorist ni gbogbo wọn àwọn tó terrorist tó fi kú terrorist they are all terrorists àwọn tó rẹ́rìn níbi òkú Mohbad nígbà tó kú tó rẹ́rìn àtàwọn tó fẹ́ lọ ra pósí fún ọmọ inú wọn they are all terrorists tẹ bá bínú pé mo kú ẹ ó ń jẹ́lọ́sì ẹ̀mí ọmọ yẹn ni ayé yín ò ní da òfò lẹ́ máa ṣe ẹni bá sọ pé mò ń jẹ́lọ́sì Ìyábọ̀ ìgbé ó ṣe ìyàwó fọmọ ẹ̀ gbogbo tó ṣẹlẹ̀ sí Mohbad á ṣẹlẹ̀ sí yín nínú ilé yín ògo tí ilé yín wọ́n máa ṣe lọ́rùn wọ́n máa fògo tí wọ́n yan yín lójú ẹ̀ ní jèrè. ẹni jèrè mi ò jà fún bàbá Mohbad mi jà fún anybody mi jà fún ìyá Mohbad yẹn gbogbo àti wọ́n ṣe treat ẹ̀ ọ̀làfúlẹ̀ ní orílẹ̀-èdè wa ni mo sọ all the celebrities mélòó nínú wọn ló sọ̀rọ̀ wọ́n mut ni tó bá jẹ́ bó ṣe jáde tán fẹ́ lọ ṣe party tán fẹ́ gbọ́ ọkọ̀ Priscilla yẹn majority of them wọ́n fẹ́ gbọ́ ọkọ̀ Priscilla yẹn náà tí bọ̀bọ̀ yẹn bí pé kó dàrú fún mi wọ́n yìí ní bó ṣe wà yẹn togun náà máa bá fà á Ìyábọ̀ ìwọ gan kó jáde kó sọ pé sọ́ọ̀rì ni torí ẹ̀ ní o gbúdọ̀ ṣe nǹkan tó burú fúnyàn láwùjọ èmi gan tí mo jókòó yìí mo sọ̀rọ̀ fáwọn èèyàn mo bú àwọn èèyàn nítorí pé wọ́n jà mí lólè àtàgbà yẹn wọ́n tún pa bàbá ọmọ mi sí wọn tó torí ẹ̀ you Yorùbá you have no mercy for anybody àwọn àṣetán she is abusing people she is jealous of body dáa fún ẹjọ́ náà mi ò fẹ́ bínú mi ò jealous any bullshit àtàwọn tó bá mi wish ọmọ ẹ̀ good ṣùgbọ́n tí Ìyábọ̀ Òjó ń wish àwọn èèyàn báyìí tó máa sápamọ́ tó máa bá yé àwọn èèyàn jẹ́ tó bá jẹ́ tòtórí nísìn mi ò bá nísìn sọ èmi àti ọ̀sán àtòru ni but the truth must be told. Ìyábọ̀ Òjó ẹni bá ti ní ọmọ tiẹ̀ kò ń dọ́mọ lọ́mọ lóró bẹ́ẹ̀ ni mo sọ bó o bá mọ̀ nípa ikú Mohbad gan àwọn róò tó gbá ó gbà tó yá wọ́n bẹ̀ pé kò fi sílẹ̀ ni you mention some people's name after some time kò pẹ́ ní 8 months Mohbad fẹ́ pé 2 years nísìn ọmọ ẹ̀ tó ṣe ẹ̀rọ ọkọ̀ kò tí ì pọ̀dún kan 8 months náà fi ṣe ìyàwó yẹn náà fi court. ọ̀rọ̀ tí mo sọ jáde ṣòro pé mi nìkan ni mo sọ ni yàtọ̀ sí pé ìwà àti ní sì ń jà ṣòro pé àwọn ọ̀pọ̀lọpọ̀ tó lágbára ní Nàìjíríà wọn kì í sọ̀rọ̀ tó ń sọ wọn ò wù ẹ́ bí wọ́n wù ẹ́ àwọn ẹlòmíì ní oró nínú sí ẹ ṣùgbọ́n tó bá ní kó treat ẹ bọ́n ṣe treat Mohbad kó bá ní kó treat ọkọ ọmọ ẹ bọ́n ṣe treat Mohbad màmá ọmọ yẹn ló máa ṣọ́ọ̀tì màmá ọmọ yẹn ló máa ṣọ́ọ̀tì torí pé kò sí nǹkan tó kàn ìwọ ọmọ yẹn á tún move on á lè jẹ ogún á tún rógún gbà níbi tó wà yìí ṣòtìyẹ kò kàn ẹ́ now you are a game player and your game is too ọ̀rọ̀ you don't care about your children ẹni bá ti bímọ sí ẹ̀kọ́ kí n dóró tó bá dẹ̀ jẹ́ politician full time politician wáyé jẹ́ nípa ayé mọ̀ pé you are a full time politician that have no mercy on their children those people tí ò ní àánú fáwọn ọmọ wọn ṣé wọn ní àánú fún ọmọ ọlọ́mọ ni. You are too wicked. ẹni tó bá ti bímọ kí n pẹ̀kọ̀ kí n dọ́rọ́ mi ò mọ Mohbad rí mi ò jà fún bàbá Mohbad ní ìjà fún abẹ́ mo wà ní àwọn tó ń fún lówó rí Ọlọ́run máa jẹ èmi ò ń pa ẹni ẹlẹ́ni kò sí bí ojúṣe lè pọn mi tó kéwì wá sọ pé to the detriment of other people kí wọ́n máa fi make owó you make money from it other people are making money because your mind is at back kò sí níbi tó yẹ kó wà mọ́ you are wicked.
ṣe show yẹn mi ò kì í fẹ́ dá sí ọ̀rọ̀ yẹn. It pains me, but no matter where she don't claim, oh no, I don't want me. A minimum better now. They're not showing to me that some of you will celebrate you are very mean and wicked. Kó wá pa ọkọ ọmọ ẹ̀ sì tó bá lóyún tó bímọ tán. Kó wá pa wọ́n ṣe yẹn. Kọ́mọ tiẹ̀ náà kò ṣe Wùmí ìjà fún Wùmí àbí kò ní dá fún Wùmí ni. Mi ò jà fún. I'm just saying to you the way things should be done in our system. Not that again, as a man got the boom, or you can get rid of that person and kill this somebody's children. Ọmọ yẹn ò gólé wọn dẹ̀ ni. Wọ́n lè rírú ẹ̀ mọ́ kó ṣépè. You ruin the family forever. And they will continue to hate themselves for what? After killing people's children, you be people's family, the rich one among them, you not set their home in fire. Everybody will be going fighting themselves. You want your own to be good, and anybody want your man, want to say, I get about it now. Hey, I got about you. I know a shemi. Tó bá dọ̀mọ̀ yẹn lọ́wọ́ tó pa bọ̀bọ̀ ọmọ sábìà yẹn kò ní dùn ẹ́ because ọmọ lọ kókún wálé fún ẹni olóńgbò àjẹbíríkì ọmọ olè. You only love owó dára lára ṣùgbọ́n gbogbo nǹkan kọ́ lówó. You don't destroy other people because you want to make money. You don't destroy souls. Ọmọ tí wọ́n jẹ̀yà bàbá ẹ̀ bá máa yẹ ò bá máa tiẹ̀ kí ẹ̀ àwọn life many life ó ti run because ọmọ yẹn lọ. Life kan wà tí ò ní dìde mọ́tò torí pé Mohbad kú torí pé ayé wọn ti sú àwọn kan mọ́ tó máa dìde látàrẹ̀ wọ́n dẹ̀ cut wọn short nìyẹn wọ́n ti cut wọn short nìyẹn. They will be tí wọ́n bá ṣọ́ra láyé kó gbàgbà dáadáa kọ́nà ọ̀run ẹlòmíì sùn wọn ní olóore wọn ti lọ nìyẹn. Tó bá ṣe bẹ́ẹ̀ fún ọkọ ọmọ yẹn nígbà nílùú tí o ti wọn tó bá ṣe bẹ́ẹ̀ fún tó kọ̀ tẹ̀ short ṣé ọmọ tiẹ̀ máa rí fẹ́ tó bá jẹ́ bó ṣe ṣe fún celebrity tiwọn lọ́hùn yẹn tó kọ̀ tí láì rẹ̀ short nílùú tó ti wá ní Zambia tó ti wá lọ́hùn ṣé ọmọ tiẹ̀ Priscilla máa rí fẹ́ wọ́n máa ṣe tán she jealous ni wọ́n jẹ́ sọ fún ẹni tó wà lẹ́yìn ọ̀fà ó ti èjì òjé lọ ojú òjé lọ a lot of people wọ́n ní ọ̀rọ̀ sínú fún bàbá yẹn náà àti fún ẹ. Kakoshilo, nobody jealous of you. Tell them I'm jealous of that rotten life. Àbúrò mi kan kò díẹ̀ ni mo bà lọ́wọ́ bèbí yẹn but she's okay. Mo ti sọ story ẹ̀ ní Kẹ́mi ó fẹ́ naval officer ọjọ́ tá gbó pẹ̀ lọ sí Òtùpó. Kò sí anybody tó ti bírú ẹ̀ àbí tó ní ọmọ tó dàgbà bẹ́ẹ̀ tó máa lè tẹ̀lé lọ. Anybody tó bá kéré for months mi lè sùn. Ìrètí Adékọ́lá tó kù yẹn for like 6 months ni máa fi sunkún kiri nínú bí pé bóyá mọ̀mọ́ rí but èyí wọ́n máa kú nísinsìnyí ọmọ kékeré gbogbo àgbáyé sunkún lé lórí ìwọ wọnú casket office yẹn olórin ni o tún lọ make tea o máa ṣe báyìí o máa turn 360 degree o máa rí káwọn senator tó wá tán wá fún gbèjà lọ́wọ́ kọ́ máa lè tún lè pè é you can destroy usualist yẹn náà. Ìṣẹ̀dá Mohbad ó ń bínú sí gbogbo yín ìtò lè gbà tó bá fẹnu kan sí wọ́n mú ìṣọmọ wọn bá dì ní o but you can kill other people's children you can destroy other people's children. Abó orí pé mi àti bàbá Mohbad abó orí pé bàbá Mohbad ti fún mi rí ni abó orí pé àwọn pásọ̀ kan wọ́n sọ pé kó ṣe kíní fún mi báyìí gbogbo wọn ló ń jẹ breakfast wọn oníkàlùkù ló máa jẹ iṣẹ́ owó ẹ̀ nínú ọdún yìí oníkàlùkù máa jẹ iṣẹ́ owó ẹ̀ bọ́tà àgbúdọ̀ fi iṣẹ́ owó ẹ̀ ká fi gbàdúrà fún Priscilla kò ń ṣe Priscilla àwọn àgbúdọ̀ fi gbàdúrà fún ìyá ọmọ yẹn torí ìyá ọmọ yẹn sì òun ni wọ́n ní bàbá ẹ̀ ti kú ìyá ẹ̀ nìkan ló tọ́ bóyá ìyá ẹ̀ nìkan ló tọ́ dàgbà bó ṣe wà yẹn bẹ́ẹ̀ ṣe máa tutọ́ síta tẹ́ máa fẹ̀jẹ̀ sínú ẹ̀ tẹ́ máa fi tọ́ fún síta tẹ́ máa tọ́ wá yóò bá rí ẹnìbọ̀dù ní ọrùn wò yẹn tọ́ bá pa bọ̀bọ̀ yẹn bó ṣe ń pa àwọn celebrate tó ń pa àwọn èèyàn sọnù ní Nàìjíríà ní Yorùbá especially ṣé ìwọ máa rí ọmọ tiẹ̀ máa rí ọ̀bọ̀bọ̀ yẹn fẹ́ wàá máa fi ní àwọn èèyàn lójú yóò just anybody I'm saying it the way it is how our system be I want our system to be okay we should be normal as be àwọn ọ̀dà ṣe ń ṣe kò ṣe kẹ́yìn fáwọn ọmọ be animals kill all they kill themselves like that they eat themselves that's animals kill ọ̀nà fi ṣe bẹ́ẹ̀ yẹn and we are not animal Nigeria is a good country food will make our honey ìlú tọ́lá ń
ní bí bless àti ọ̀run wá ni ẹ̀yin lè wọ́n bẹ̀rẹ̀ lẹ́jẹ̀ ní ègún àti èpè. Àmàní ó lè she's depressed yáyí èmi ò depressed nígbà tí ogun lè jù báyìí lọ máa depressed nítorí Ìyábọ̀ kí ni Ìyábọ̀ ní orí olórí alápá ẹlẹ́sẹ̀ ni tí wọ́n bá pa èèyàn kankan fi ayé ẹnìkan díẹ̀ nìkan wọn ò lè leave. I won't do that for because I want to survive. I cannot want a fly. Débi pé màmá lọ sí bàbá wọn ṣí o wọn máa lọ wà lọ síbi tí wọ́n ti ń ta pópó sí ọmọ kékeré wọn náà wà nígbà yẹn lọ a máa ṣe marriage yìí for 1 week kò bá ṣe for 3 years. A gbọ́dọ̀ gbàdúrà àwọn tó ṣe yẹn a gbọ́dọ̀ gbà fún Priscilla a gbọ́dọ̀ gbà fún bọ̀bọ̀ yẹn kì í ṣe tó bá jẹ́ tó torí ìwọ wọ́n á hun èpè fún Priscilla ni wọ́n hun èpè fún ọkọ ẹ̀wọ̀n ọmọ ẹ̀ but tí a ní tó torí a ní fi ìwà ẹ̀ jọ́ọ̀jì ọmọ yẹn. Kò dẹ̀ ṣe tó wọ́n wọ Italian náà China bíi tiwa náà ni gbogbo àdìbàbà gbogbo aṣọ àdìbàbà gbogbo oríṣiríṣi gbogbo ọ̀dẹ̀ máa kó sí wọn ní jẹ́ ká gbádùn ọmọ máa pa ìwọ̀n tó torí ẹ̀. Ẹ lè lò ká ẹ lè lójú private jet lọ́gán pátápátá ẹ máa lo private jet ẹ̀ẹ́dẹ̀ tí ì lò bẹ́ẹ̀ bá tiẹ̀ lógun ayé náà ló mọ èèyàn ló ṣe náà. Àbáwọn èèyàn kọ́kọ́ ló ń produce ẹ̀ ni àwọn èèyàn kọ́kọ́ ní billionaire tó ní owó gan gidi ni wọn ò tó torí ẹ̀ máa sọ pé kán bá rọmọ ọlọ́mọ kán máa da kán máa gé jẹ kán máa ba yé ẹ̀ jẹ́. Ní táìmù tí wọ́n lọ ń wo gbogbo onú pósí tó lọ ń wo ọ́fíìsì pósí yẹn tó make it deal tó lọ make contract yẹn everybody ní Nàìjíríà ló ṣe ń sunkún kò sẹ́ni tí ò sunkún àwọn the whole Nàìjíríà gbogbo àtọ́rí pé ẹkún pọ̀ lórí ọ̀rọ̀ Mohbad including gbogbo àgbáyé ìgbáyé mà ní wọ́n máa lọ sínú ọ́fíìsì lọ ibi tán ti ń ra pósí ló máa lọ ń ná pósí ó sunkún omi ò jáde lójú ọ̀dájú ènìyàn wọ́n máa sẹ́ pé ó dájú gan she doesn't cry but ó sunkún níjọ́ tó fẹ́ ṣe sentiment tó fẹ́ ṣàlàyé ọkọ ẹ̀ how ni gbogbo pains tó ti ń go through tó tún sọ̀rọ̀ àwọn ex-boyfriend ẹ̀ ń gbà yẹn gbogbo kan tí ọkọ ẹ̀ tó sọ ẹ̀dà nǹkan bẹ́yẹn. You cry, but your daughter said you don't cry. It's not because you are pretending. You cry that day. Kí ló dé tó sunkún jọ yẹn tó máa ṣe pé o kì í sunkún. Kí ló dé tó sunkún jọ yẹn? Ẹ̀yin ò tí kú o, ẹ̀yin ò kú fún ẹ̀ ń gbà yẹn o. O kò ń ṣàlàyé ayé ẹ̀ ni o because you need the sympathy from the public so that they can help you. They will tell some of you to come and hurt and tell you come and sọ pé wọ́n sunkún. O sunkún lọ́rọ̀ Mohbad. Àwọn kan máa ṣe pé wọ́n ń jealous ẹni ó mọ̀ pé torí ọjọ́ ọ̀rọ̀ náà ṣe máa ń sọ ọmọ lórúkọ ni jẹ́ kí n sọ fún ẹ tí àwọn èèyàn bá fẹ́ ṣe nǹkan is like ó dàbí politics ni ìgbà politics tó bá ti sọ pé òkè ó fẹ́ yọ àbí kọ̀kọ̀ ó fẹ́ ṣe wọ́n máa mú gbogbo dẹ́tí kìíní ẹ̀ dẹ́tínẹ̀sì ẹ̀ náà máa mú jáde gbogbo story ẹ̀ ni wọ́n máa dig àdẹ̀ dig ẹ̀ nítorí pé bóyá nítorí pé ọmọ ẹ̀ ṣe ìyàwó. But you are playing some role. Ipe case yẹn ti di àfihàn ìtẹ̀gùn fiṣọ. That role tó ń play nìyẹn. Role tó play nìyẹn. Bí pé ọmọ yẹn ó ti kú nìyẹn. Àkúkú tọrùn ẹ̀. Lára yín náà ti sorry náà. Ó pé àkúkú tọrùn ẹ̀. Tí wọ́n bá sí mọ́gán fi sílẹ̀. Àkúkú tọrùn ẹ̀. Tàbá ní ká ṣe ká fi yín sílẹ̀. A ní a máa jẹ́ kán ṣe nǹkan tó fẹ́ ṣe fún ọmọ yẹn. Oh, wọ́n fẹ́ jẹ́ kẹ́yìn náà kó ṣe é ṣọmọ pé òun ló máa dùn ẹ́ jù. I wish bọ̀bọ̀ yẹn bad. Me personally, I never wish that boy bad. But I'm scared for the boy. Yeah, that guy, ọkọ ọmọ yẹn, I'm very very scared because àti èèyàn chìnà gan. Inú àwọn èèyàn chìnà ju ọ̀run lọ. Àwọn tó ní shallow brain, those who cannot reason themselves, who have lost their brain. When I'm talking, now they will quote it, they will misquote me. Now, she's jealous, she's depressed. So, if I'm part of the people who want me to be depressed, to buy now a program to make me depressed. If you can say it, anybody you will be depressed. 50 years ago, 20 years ago, me was depressed when my business was going fine. Even the days don't Papa Mommy see, oh, me depressed more. I hate that scene. I hate the game, that bad game that you guys Olori Burúkú play. Because they play that game around me too.
ẹ máa ṣe tán tẹ́ bá bá nǹkan èèyàn jẹ́ tẹ́tọ́ ẹ̀yin lẹ́ máa yọ jù. Most of you be the one the most happiest in public after destroying others. You know you are doing maybe you are a people ní victory kan. Just because you destroy somebody, you be so happy. The guy kò mọ̀ ẹ́ náà. Why does sọ fún kò ń ṣe ọ̀rẹ́ àmọ̀yàn púpọ̀ kò ń ṣe àbí ọ̀rẹ́ Ìgbò nìkan ló jẹ́? Kò mọ̀ ẹ́ náà, ṣó mọ̀ ẹ́ ni? Just 8 months ló ṣe ẹ̀ mọ̀ ẹ́ náà. And when even himself tó bá rí pósí ní tó ti lọ ná pósí Mohbad yẹn tó lè rẹ́rìn òun náà rò pé kò ní wà. The mother too will be scared about that. The mother ìwọ rí kó gbé ìyá àti bọ̀bọ̀ yẹn jáde ibi tó ti lọ ná pósí ọmọ ẹlòmíì tó yàn tó ń dàbí ọmọ tiẹ̀ kó gbé jáde. Wọ́n mọ̀ máa jọ́sìn he's happy ó ti ṣe ìyàwó nítorí àlẹ́mí ọ̀fà jèjì lọ ọ̀dọ̀ tá a sọ ìwọ̀n pápá àfẹ́ wọ́n dájú ẹ̀ wọ́n ṣe fẹ́ ṣe ni wọ́n ṣe play game yẹn pẹ̀lú ẹ̀ they can do the same thing náà ṣe fún bàbá wọ́n lè ṣe fún ọkọ ọmọ yẹn but ọmọ yẹn kò ní short ìwọ bò ní short torí pé gold can work from beginning so àwọn family ọmọ yẹn bọ̀bọ̀ yẹn ló máa lose. tó mọ̀ pé ó rò pé tí àwọn Yorùbá pé sókè kankan máa sọ̀rọ̀ ó rò pé wọn ò ní máa ìdí wọn ni sọ̀rọ̀ pé sọ̀rọ̀ yẹn ti kó in side of the people's mind ni ọmọ tí wọn ò tí ì sìn Mohbad yìí wà ní mọ̀ tí nínú mọ́ṣúárì tí wọn ò tí ì sìn ní. ó rò pé àwọn èèyàn tó gbọ́ mọ̀ sọ̀rọ̀ wá náà pé tó rò pé tó ti kó àwọn tọ́gà àwọn wèrè trainer àwọn terrorist ò train àwọn queen of the coast àwọn ọmọ useless aṣẹ́wó tó ń pè ní queen mi mọ ọba tó fẹ́ fẹ́ wèrè wọ̀nyẹn tó ń kó káàkiri mi mọ ọba wèrè tó lè fẹ́ wọn ọba tó bá fẹ́ fẹ́ wọn náà kó jáde kó kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú Wùmí kó rí bóyá yé òun bàjẹ́ ọba wọn ló fẹ́ kọ́ àwọn ọmọ wèrè tó fẹ́ tó ń gbé kiri. Ìyàwó kan tó wá ní court wọ́n tó wá ń send message mi nínú kíní mi ìwọ tó rí báyìí ó ní bó ṣe rí gèlè mọ̀ ṣé mo sọ pé mo deny insertion mi àbí mo commit crime ni pé Ọlọ́run dá mi mo ga mo níwájú mo lẹ́yìn mo ga mo ní body it's not a crime mi ò pa ọmọ ọlọ́mọdé ayé mi ò já àwọn èèyàn lólè that's not a crime everybody with their own stature and that's why God created me. Tẹ́bàdẹ̀ lẹ́ sọ̀rọ̀ pé èèyàn ní ọmọ tó nà mo lọ́mọ tó nà ọmọ mi ọkùnrin fáìn tó bá ti rẹ́ni tó fáìn ó máa bọ́ ọmọ tó fáìn èyí ọmọ dẹ̀ ìyá ọmọ lọ́mọ máa ń jọ àti bàbá ọmọ. So when we are talking about sọ point and sọ̀rọ̀ tó máa jẹ́ kí society wá wá okay nobody is bringing dirty story look at you look at your share ayé ìgèlè mọ́ orí bó ṣe rí look at your mouth and so orí bí mo láṣọ ń lè nà àwọn èèyàn tó wà ní Canada wọ́n mọ̀ ìpele níjọ́ mẹ́ta mo ní àwọn aṣọ tuntun tí mo ti wọ̀ rí but ìyẹn kọ́ ni I'm not displaying clothes for anybody are you getting me and it's not until tí n bá múra tí mo pupa kéèkì wá sórí mídíà tí mo lè gbé gòsì tó máa sọ pé mo ní gò nílé ṣó ti yé wọ́n máa tó sọ pé nǹkan tó máa aṣọ tí mo wọ̀ kọ́ ló máa wọ̀ tí nǹkan ló máa sọ fún mi bí mo ṣe tó we are talking about dignity and decency ẹ̀yin ẹ máa jẹ́ evil you present yourself to the people that as a good person. But in that society, I call people names because they haunt me, because they deal with me, they stole from me. Nobody could come out. As supposed to pay, but I jam lolly. And when you need how many programs don't need select. You know, surrounding people you be playing them around. You play them around, they are destroying you. I am telling you, and you can do nothing to me. You can't do nothing. You play bad game around people. Because of the people Mohbad kó tó kú yẹn. Gbogbo ilé play game around them. Ìwọ jẹ́ godmother fún ìyàwó ẹ̀. Òun náà rọ ọmọ ẹ̀ ó gbé lọ lé Naira Marley. Gbogbo wọn around them yẹn. You play that dirty game. Around all of them. Tí wọ́n ṣe kọ́kọ́ kú báyìí. Ṣé Mohbad ṣé Naira Marley náà ló wá sọ pé kó lọ ra pósí wá fún olórúkọ bá lọ sí ìtọ́ títa pósí tó wọ́n máa rẹ́rìn bẹ́ẹ̀. God forbid kó lọ jẹ́ ọmọ Festus ni wọ́n pa bẹ́ẹ̀ yẹn ṣé wàá lè rẹ́rìn lọ́wọ́ nínú bẹ́ẹ̀ yẹn tí wọ́n bá tẹ̀ ní wọ́n bá post wọ́n wá fẹ́ lè compensate ẹ̀ ṣé o máa lè rẹ́rìn àti bó ṣe ṣe yẹn kó o sọ pé o fẹ́ ṣe party yẹn ní oṣù mẹ́rin àbí ọdún mẹ́ta ló máa fi ṣe party yẹn Ọlọ́run ò ní jẹ́ kí Festus kú ìyá àjẹ́ yóò fò àjàrà búkà. Jealousy Priscilla and the in-law even that boy should know that what they did to Mohbad, Nigeria can do that for that boy. Let me just be frank with you. They can do that for you to feel the same way, so that your daughters too
can carry the emblem etí mú mi gbé lọ́wọ́lọ́wọ́ báyìí. They can do it both physically and spiritually. So those of you tó bá ti fẹ́ lọ wo fídíò yẹn lọ wo tó bá tún ṣe ìpè fún mi mo máa tún wá tú àṣírí Ìyábọ̀ dáadáa. Ìyábọ̀ Òjó 2015 exactly ní 2010 tó ń bá World Cup ní South Africa. I don't know that guy. I mean the pastor, I just know I met a pastor because I normally welcome pastor them because I believe many of them are of God. He came to my house. He was used to your husband. I actually remember that guy was close to your husband. Olórí burúkú ló ṣì náà ń pẹ̀lú lé mo sọ gbọ́rọ̀ tó sọ Ọládẹ̀jọ́. A lot of pastor ló ti rán ẹ sí ní iṣẹ́ burúkú mi ìmọ̀ àwọn tó rán ẹ mi ìmọ̀ àwọn ayákìlà tó máa ń bẹ̀ sáwọn èèyàn tẹ́ máa finish ẹ̀ tójú ẹ̀ máa dá kokoko. That video tá gbé jáde yẹn lọ gbé jáde níbi tí mother-in-law ẹ mother-in-law màmá tó bí ìyàwó tó bí ọkọ ọmọ ẹ lọ mú kan wá níbi tí ìlú ẹ tó ti ní fídíò root ẹ yẹn bẹ́ẹ̀ yẹn rú yẹn lórí Google wọn lórí website wọn lórí Facebook lórí internet wọn lọ gbé wá níbi tí ìyá ìyàwó ìyá ọkọ ọmọ ẹ tó ti ń lọ bá wọn ra kó sí ọmọ tó lè bí tó lè wà involve tó lè rí ọmọ yẹn tó lè rẹ́rìn bẹ́ẹ̀ lọ mú jáde orúkọ burúkú tá a bá gbé jáde ó wà lórí internet orúkọ rere sàn ju wúrà àti fàdákà lọ. Ìyábọ̀ Òjó ní tó máa fi sọ pé tó bá ti bímọ sílẹ̀ kò kún dóró nìyẹn. I can boldly come out àwọn nìkan jáde lánàá ó ní that's why your son he came on social media. Àwọn tó bẹ̀ wọ́n lára àwọn tó máa ń pààyàn tẹ́jọ́ ṣiṣẹ́ lára àwọn ló bẹ ọmọ mi láti wá sọ̀rọ̀ sódà ó lè save ṣó ti yé everybody tó mọ̀ mí mọ̀ pé gbogbo tó mọ̀ mi sọ wọ́n ní kó wá sọ mi kọ́ má bàa ìmọ̀ èmi dẹ̀ rí book ọmọ mi none of my child tó lè ṣe tó fẹ́ sọ pé òun àwọn táwọn Ìjẹ̀bú àti Wàsíù àti gbogbo wọn tó ná ajá mọ́ mi lọ́wọ́ wọ́n mọ̀ pé wọ́n mọ̀ tára ń kù sí bí wọ́n ṣe ní mò ń bọ̀ Nàìjíríà ìyá wọn máa dún gbìgbì ní ṣọ́tíyé bí mo ṣe ní mò ń bọ̀ yẹ bí pé kí n má wà lé mọ́ ni bí pé kí n má wà sí Nàìjíríà ní àyà wọn máa já mi because disciplinary lèmi orúkọ rere dẹ̀ sàn ju wúrà àti fàdákà lọ kò sọ́mọ kan tó bá lọ ṣe orí burúkú kankan lọ́la kó sọ pé Auto Bola àbí ìyá àbí ẹnìkan ló ràn mi ò fẹ́ jágbàjàgbà ládùúgbò mi òun náà dẹ̀ ní ọmọ mi nìyẹn ẹnìkan ní ìgbà tó wà ní Dubai ní South Africa àbí tó wà níbi kò sọ́kùnrin tó pè é ṣé tọkùnrin bá ń pè èèyàn tó ń há èèyàn yẹn òun ni pride for your information don't get it twisted a lot of ọkùnrin ló like mi nígbà tí mo dé Canada yìí a lot of ọkùnrin ló love mi nígbà tí mo wà ní Africa mi nígbà tí mo wà ní America a lot of ọkùnrin ló go after mi nígbà tí mo wà ní Nigeria a lot of ọkùnrin ló go after mi nígbà tí mo wà ní kò ń ṣe pé kí wọ́n máa sùn kí iná fi sọ pé fine the people àwọn èèyàn tó máa ń sample káàkiri aṣẹ́wó ni ó máa ń sọ pé ọkùnrin báyìí wọ́n ti rí ẹ pé ó gbọ̀pọ̀ náà owó ló bá dé òbònà àdògán everybody can togi sí. I'm a good example mi ò lè gbọ́ báwo lọ́mọ mi tí bá ti ṣe lọ́mọ mi máa ṣe ọmọ ẹ̀ ò ṣẹ̀ mí o mi ò dẹ̀ mẹ́nu bà ọmọ ẹ̀ ṣùgbọ́n nísìnyí àti rí pé gbogbo àwọn ọmọ náà tó bá kírímàdà ṣé àwọn ọmọ tó ń train náà nìyẹn gbogbo wọn máa dà sórí mídíà wọn máa bú gbogbo yẹn wọn máa ṣépè fún gbogbo yẹn wíwé terrorist Ìyábọ̀ Òjó mo ti sọ pé ó ń ṣiṣẹ́ báwọn terrorist ẹni tó bá pa Mohbad terrorist gbogbo ìjọ lọ́wọ́ ń bẹ̀gbẹ̀ terrorist èmi tọmọ mi ṣẹ̀ mí ara ilé mi ṣẹ̀ gbogbo tẹ́mi ṣe yẹn for you criminals ẹ máa rí bí taboo ni she talk about her mother if my mommy misbehave to me I will if the match book one secretly don't bá ti kọ I will bring it to the media okay it's not a crime bíbélì kan sọ bẹ́ẹ̀ fún wa ó ní tọmọ yín àtẹnibọ́dì tẹ́ bá ti bá wí tó bá ti kọ̀ ó lè gbé wá sí public you understand ó lè gbé wá sí public kó Ìyábọ̀ lọ gbọ́kọ́ gbọ́ yẹn sétí àbá ẹ fà pé mi ò bá ẹ sọ wípé ìyá torí Priscilla ń ṣe ìyàwó in fact bọ̀bọ̀ yẹn mo tún bá dúpẹ́ tí girlfriend ẹ̀ go bá disappointed ó lè má fẹ́ Priscilla ó ní ẹni tó date òun tó ń marry for 6 years the guy was married I listened to the documentary today he was married but another celebrity in America ló snatch girl yẹn mọ́ lọ́wọ́
so ó gbọ́dọ̀ show náà pé at least òun padà find love bí wọ́n tẹ̀ tí love ara wọn for now wọ́n á máa fi you pride yourself that okay oh, this person also she's beautiful and she love me I find also somebody that I love as well we don't hate Priscilla but Ìyábọ̀ Òjó gbogbo àṣìṣe ẹ̀ kí náà ń pè gbogbo all your former your story is over disgusting ó ti yé over disgusting especially ti Mohbad wọn ò dẹ̀ tí sí Mohbad ó yẹ kó wá ti ẹ̀ ṣe ni pé okay o kó break it down kó ṣe pé okay o kó wá máa ṣe bí pé you know no kàṣà fi sẹ́nu bẹ́ẹ̀ ká dé mọ́ bẹ́ẹ̀ ó ti yé sọ fáwọn ọmọ wèrè tó train tó bá ní queen mother gbogbo wọn àwọn queen wọn ò ṣe ìyàwó wọn ń pààyàn ni àwọn jẹ́ sí queen mother wọn tó ṣe ìyá lórí wọn tó ṣe mother fún tó adopt àwọn ọmọ ọlọ́mọ tẹ́sọ wọ́n dìdàkudà lọ́wọ́ àwọn parents wọn some of you criminals you hijack people children and you turn them to backing into society you destroy them systematically you ruin their future kò sí kọ̀ọ̀kan queen mother lọ́jọ́ tó ti ń ṣe queen mother àwọn ọmọ tó ń kún kiri tó ń kó kiri tó ń pè queen wọn lọ sílé ọkọ wàbí kán jáde nílé ọkọ kán gún ọkọ pa kán ṣòṣì kán máa pọ́n dìgí orí mídíà kán máa búyàn kiri kán máa ṣépè kán ní gbogbo àwọn terrorist account tó wà lórí social media àwọn ọmọọṣẹ́ ẹ̀ lónìí tó pọ̀ jù mo lè ka ẹ̀yìn mẹ́rin tẹ́ ni wọ́n àwọn terrible people tó bá ti jẹ́ Yorùbá yẹn tó ń lọ lórí social media tó máa ń ṣépè kiri fún àwọn èèyàn tó bá mú ìwọ wọn mú lísì ìkan méjèèjì ní ẹgbẹ́ ṣe wà rẹ ìwọ gan tiẹ̀ kọ́kọ́ ó ti wà lórí media before lẹ́yìn náà wọ́n á fún kí lorúkọ ẹ̀ wọ́n mú kí lorúkọ iṣẹ́ kí lorúkọ tó jẹ́ tiẹ̀ Titanic bẹ́ẹ̀ ṣe wà lórí social media you be going after people táwọn tẹ́lẹ̀ fẹ́ stop a máa kọ̀ fèpè panídànù ní tẹ́yìn bá lájà wa kó wà nínú ẹgbẹ́ Ọlọ́run làwa ṣe bá ṣe wà yìí ẹgbẹ́ mímọ́ a máa fa gbára mímọ́ bàtò òkùnkùn yìí jẹ́ ni a sọ̀rọ̀ àṣẹjáde èmi kọjá dáadáa o ẹ bá níbi ìrọ́kùnrin pè mí mo dídì fi ara mi gba àwẹ̀ ni for authority tàbá ti ń pàṣẹ kó máa wá sí ìmúṣẹ lẹ́sẹ̀kẹsẹ̀ mo wọnú májẹ̀mú ni mi ìlè dédé ṣí pátá mi fún yàn èèwọ̀ ni èmi ọmọ mi ò ṣàdọ̀gán náà I am a woman of dignity, a woman of dignity and decency. Mi lè fi ara mi jì bẹ́yẹn kí n má pàṣẹ kó má dáhùn. Wà á train àwọn ọmọ gbogbo wọn yẹn a máa gbọ́ àwọn queen mother olóṣó wọ́n ṣe gbogbo ọyàn wọn lẹ̀ wọ́n lọ sí patí láì wọ pátá wọ́n máa wọ kọlọ́kọ káàkiri wọ́n náà máa fi wọ́n ṣe bísínẹ́sì wọ́n máa gba owó lórí àwọn ọmọlọ́mọ. Wọ́n lè gbàyẹn láyè láwùjọ wọ́n lè pè yẹn celebrate wọ́n lè pè yẹn ní celeb. Ẹni tó bá pè mí yẹn tó bá tún wá send message tí bá tún rí rẹ̀ mo sì mú nọ́mbà yẹn dání o ó máa jẹ sọ́nọ́bà ìyá. Àwọn olórí burúkú ògbólógbò aṣẹ́wó arúgbó àtàṣẹ́wó kékèké àtàṣẹ́wó mídíọ̀ àti tọ́ṣọ́pù tẹ bá tún send message sí mi bí má ṣe fi èpè payín spiritually bẹ́ẹ̀ náà ni máa tún fẹ́ jọ yín sùn both international and local level. tọ́ bá di bọ̀bọ́ yẹn mú tọ́ bá di kí lórúkọ ọkọ mi kó dì mú kó handle ẹ̀ bọ́ ṣe handle Mohbad kó pákó láyé ṣé Priscilla máa lọ́kọ kò lè ní ọkọ aláìní tí ìjọ ọmọ tó ń kúnjọ sínú àwọn ọkọ tó máa kó aṣọ China sára gbogbo aṣọ rẹ̀ náà China ni àmọ́ bí táà tí gbogbo wa ti ń gé àwájẹ̀ tó máa ń ra Canadian product nígbà mi àti American product ẹ̀yìn orí kìíní yẹn ní gbogbo wa ti máa lọ ń gé a kò lè ṣe tán ká sọ pé Swiss ni mo mọ aṣọ Swiss tí mo nínú ilé ń bì tó jẹ́ original Swiss kò pé mẹ́wàá ìwọ ọgbọ́n mi rò pé o ní Swiss ẹ̀yọ kan báyìí so kí wá ní afẹ́ bá yé ẹnìkan jẹ́ torí aṣọ China àti gbogbo China products. Ó dáadáa tí ń jàre kó jẹ́ pé ẹjẹ́ máa fẹ́ lè ṣe lọ so
sọ fún àwọn ọmọ ẹ̀yẹ charity begins at home èmi ò lè train ọmọ lórí ọjọ́ 7 good years mo ti dé orí social media yìí ẹ̀rí pé wọ́n ní mo train ọmọkùnrin tó wọ́n máa lọ wùlé èèyàn káàkiri tó máa ṣépè káàkiri tó máa ṣépè lórí burúkú you are training terrorists in Nigeria tó bá yẹ máa fẹ́ pé àwọn àdúgbò kan wọ́n kọ́ àwọn kan wọlé nígbà tẹ́yìn kan tẹ́ wà mẹ́gan you are mọ́dà àwọn tó lọ kó wá bá yín wọn kò jẹ́ tó bá fi yín lẹ̀ kó fi yín lẹ̀ kò jẹ́ pé ẹ̀rín lè jà kẹ́ẹ̀kan bá yéèyàn jẹ́ kẹ́ máa go after àwọn èèyàn innocent people ni ẹ̀yin gbogbo ẹ̀kan ní àyà bẹ́yẹn ọ̀lẹ́ ni yín lẹ́yìn máa pariwo wọ́n káwọn kan wá ẹ̀yin gbogbo kí ni yín just tell me àwọn tó pa bàbá ọmọ mi àtọ́ sójà mi lólè kí ni wọ́n tó bá ṣe tán tó bá dáwọ̀ bá wọn dá sàrò ọ̀rọ̀ kan mí lè dá sí bí wọ́n bá ti fẹ́ lẹ́mọ̀ ṣọ̀ṣọ́ ló máa ń ṣọ́ bí wọ́n bá ti fi yọ̀ sílẹ̀ sí máa ń ṣomi sí ìwọ tó gbé yẹ wá ìwọ tó ṣe kíní kan èmi ò lè fún ìyá mi lóògùn jẹ etí èmi máa lọ fìyà mi ṣògùn gbogbo yín lẹ fìyà yín ṣògùn owó most of you ojú yín dá gan ọ̀tẹ̀ jẹ́ àdá bẹ́ẹ̀ mọ̀ ẹ jẹ́ àdúró báyìí sọ fún wọn tó bá ti lọ sórí mídíà Ìyábọ̀ Òjó I will come for you mi tí ìwà fún ẹ báyìí mi rẹ̀ tí gbé àwọn kankan jáde fún ẹ torí kọ́ máa bàa sọ pé ó ń jẹ́ lọ́sẹ̀ tí n bá sọ̀rọ̀ tó máa mọ̀ pé wọ́n jẹ́ lọ́sẹ̀ àwọn ìlọ̀sẹ̀ gan wọ́n á lè mọ̀ bí tó máa dúró sí fún ẹ ní so they will know wọ́n stay clear kò sí pé wọ́n máa hate ẹ but àwọn kan á lajú wọn ṣọ́tiyé wọn ò ní wá fi sísítẹ̀mù send Priscilla àgọ́ síbẹ̀ kán dẹ̀ pa ọmọ yẹn dànù tó bá pa tán kó wá pé ogún kán tó kógún yẹn wá sílé Nàìjíríà ṣọ́tiyé àní fẹ́ kán pa bọ̀bọ̀ yẹn náà torí abiyamọ là wa àwọn òun gbọmọ lọ́mọ pa ilé àwọn ọmọ yẹn jẹ́ tiwa àbí kò jẹ́ tiwa àní káyé ẹ̀ bàjẹ́ àwọn òun ṣajá gbòòrò gbogbo àwọn tó dì pẹ̀lú mi bẹ́ẹ̀ gbogbo majority of them go and check it I pray for their children I pray for their children even some people kan tó dì pẹ̀lú mi kan wọ́n á tó gbọ́mọ wọn á ní kíkọ́ wá pray fún. Bye for now. Jumi Jones àbí kí lórúkọ ọkọ Priscilla Priscilla ọlọ́run adáàbò bò ẹ́ ọlọ́run ló fẹ́ jẹ̀ ìyá ẹ̀ wò lórí ẹ̀. Jumi Jones àbí kí náà pè Jumi Jones kí lórúkọ ọmọ yẹn mi ò mọ̀ o ẹ bá mi sọ fún ẹ ní pé kó watch Ìyábọ̀ used to bury stars. He loved to buy coffee for celebrities, you know. You are a celebrity. The daughter too is a celebrity, but some celebrity kill celebrity. Just like in the animals kingdom, some animals, they kill some animals, they eat them. So, watch your back, okay? I'm just advising you. Your wife is a good one, but your father-in-law too, that's the wife, the father of Priscilla, we don't know much about, but he's going to be more better than, okay? But Ìyábọ̀, you know you are just a celebrity. We don't hate you. Me, I don't hate you, but I'm telling you the truth. Because the way they play the game, they can actually do the same thing to you. Just to pay back Ìyábọ̀ Òjó. So I don't want anybody to use your life to count any scores. Because your mother going to feel it. I'm just into you this. So if anybody telling you that woman, she jealous of you. People play a dirty game in our system, especially Yoruba, our Yorubas. I don't want them to use you for sacrifice the way they used to do. And Ìyábọ̀ Òjó is also close to many people that use people for sacrifice. And they use stars. Okay? So I'm not saying that Priscilla is a good girl, but at the same time, more than how to do with people. Especially, okay? I'm just telling you, that's part of things that the Ìyábọ̀ Òjó have done in our system. Okay? When Mohbad died, she was very, very involved in the story. She can tell you another story. And look at the day she went to that casket office. She was laughing. She was laughing, smiling. Because a celebrity died. And the boyfriend promoted Mohbad before he traveled, before Mohbad died. And the Igbo guy or another one, a day before Mohbad, person, another celebrity promoted and said is an Igbo person. So the truth always haunts. Some people will create impression that this lady hates you. I pray for you, God knows. But I'm telling you, I don't want anybody to use you for scores. Alright? They've done that to my surrounding. I know the way they play that game, that dirty game. Alright? So I don't want your mother to cry over you. And I pray for you, your mother will not cry over you. I don't hate you. Alright? Get into your head. Let her get into your head. Let her sink into your head. Judge yourself, okay? Look at things. Okay, look at the way Ìyábọ̀ went to that place, and even though the Mohbad died, it's maybe by mistake or by any, he died. But Ìyábọ̀ went to that place to negotiate with casket, and he was laughing. Just imagine. That's horror to me. To any mother, any good mother. To any good mother.
Even if that boy Mohbad is not a celebrity, it's another thing. Nobody will go to a casket office and be laughing. He's happy because maybe he has conquered. Maybe he's jealous of Wunmi and the husband before, and he has been dreaming. I mean, for a daughter to also got married to a celebrity and he's a singer. Thank God for your life, but watch your back, okay? Not from me, but a lot of people you about step into toe. And you know what? Whatever goes around comes around. I don't wish you bad, okay? I don't wish you bad. Correct your lapses. Correct her. All these things, I'm not hating Ìyábọ̀ and I don't hate Priscilla. All right? Tá a bá sọ ilé náà, àwọn tó ní nǹkan nínú tó ń wò lókè wọ́n ń wò, okay?